ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bìtẹ̀ tí ń wò wá. This is Crossblog X TV. Don't forget to subscribe, like and share. Bàbá wòlíì tún ti jáde o láti tú àwọn àṣírí ńlá tó wà láàrin Gani Adams, Tinubu àti Sunday Igboho. Ìdí tí Gani Adams tí ó ṣe lè dìde láti ja ìjàngbara yìí ní ẹ̀kúnrẹ́rẹ́. Wọ́n ní kí Tinubu tó di president ní tírélà ti gbà ní àwọn méjèèjì kọjá. Ó dẹ̀ ń dẹ Gani Adams lẹ́kẹ́ ni pé tó bá ṣe ìgbésẹ̀ yìí gbé ohun táwọn máa ṣe fún rẹ̀. Wọ́n ní ìdí tí Sunday Igboho fi lè máa yan fandafanda. Wọ́n ní ìbájọṣepọ̀ tó wà láàrin wọn àti president. Wọ́n dẹ̀ ní àwọn ọba ilẹ̀ Yorùbá gan-an wọ́n mọ̀ nípa gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n ní pé Gani Adams ti kọ lẹ́tà sí àwọn ọba ilẹ̀ Yorùbá, ó ti kọ lẹ́tà sáwọn gómìnà ilẹ̀ Yorùbá lórí àwọn ìṣẹ̀lẹ̀ yìí láti gbé ìgbésẹ̀, but instead kan dá lóhùn wọn ò dá lóhùn. Bàbá yìí láwọn fẹ́mi béèrè lọ́wọ́ Ọlọ́run tún àwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí fún wọn. Ẹ wo ẹ wá nǹkan fìdílé nǹkan. Ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu bàbá wòlíì tí wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àṣírí tó lọ láàrin Tinubu àti Gani Adams àti Sunday Igboho. Ẹ jẹ́ àjọgbọ́ kẹ́yìn náà tẹ́ máa fi opinion sínú comment. Fún Ààrẹ Ọ̀nà Kakanfò, ìdí mẹ́ta tí ìjọba kò fi ṣogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò nìyí. Àkọ́kọ́, Ààrẹ Ọ̀nà Kakanfò àti President Tinubu àárín wọn ò gún láti lẹ̀. Kó tó di pé President Tinubu di president, kó tó di pé ó di ààrẹ, àárín wọn ò gún. That's number one. Wọ́n ètò ara wọn, wọn ò gbà tara wọn. Number one nìyẹn tí ò lè fi ṣígun fún ààrẹ. Gbogbo ẹ̀yin tí ò yé tẹ́ ẹ̀ ní àròjinlẹ̀ ni mò ń sọ fún báyìí. Àkọ́kọ́ nìyẹn, wọn ò gbà tara wọn kó tó di pé President Tinubu di ààrẹ. Ẹlẹ́ẹ̀kejì tí ò lè fi ṣígun, it will be an embarrassment for government to invite or give civilian to order civilian to go and fight the battle they're supposed to fight. It will be like their government is incompetency. So nígbà tí wọ́n ní sójà tán ní ọlọ́pàá, ó máa dàbí embarrassment fún wọn pé báwọn náà ṣe máa lọ ṣígun fún àwọn civilian lásán àbí tán láwọn security personnel lóríṣiríṣi. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Mò ń sọ èyí kí ó lè yé ẹ̀yin tí ò yé. Ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn tó ń darí president wọ́n ju president lọ. Àwọn tó wà nídìí bandit yìí, àwọn ni aṣẹ̀málù, àwọn ni ò ṣe báwí, atóbi má ṣe báwí. Boundary tí wọ́n fún president tó bá kọjá ẹ̀, wọ́n lè pàdánù. Irú àwọn yẹn ni ò lè jẹ́ kí wọ́n ṣígun tí wọ́n fi ń pa Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ ti mọ̀ wípé tóun bá ṣe mistake láti gbégbésẹ̀, opportunity yẹn ni ààrẹ máa lò láti fìyà jẹ òun. Ìdí nìyẹn tí bàbá yẹn tó fi dákẹ́. Tí ẹ bá wò ó, ẹ máa rí i pé bàbá yẹn kọ lẹ́tà sí federal pé ilẹ̀ Yorùbá Fúlàní ti wọbẹ̀, wọn ò gbégbésẹ̀, wọn ṣe bẹ́ẹ̀ pé wọn ò rí. Bàbá yẹn kọ lẹ́tà, Ààrẹ Ọ̀nà Kakanfò, wọ́n kọ lẹ́tà sí state, àwọn governors wọ́n ṣe bẹ́ẹ̀ pé wọn ò rí ní gbogbo south west. Wọ́n kọ lẹ́tà sáwọn ọba, àwọn first class, wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò rí. Kò sẹ́ni tó gbégbésẹ̀ nítorí pé àwọn ọba yẹn wọn ò láṣẹ, wọn ò lágbára. Òun ló fa sábàbí tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn ọba ò láṣẹ, àwọn ọba ò lágbára. Mo béèrè lọ́wọ́ Olúwa, kí ló ṣẹlẹ̀ tí àṣẹ fi bọ́ lọ́wọ́ àwọn ọba? Olúwa sọ fún mi pé nígbà ìwáṣẹ̀ pé àwọn bàbá wọn ṣe agbára lò. Òun kìlọ̀ fún wọn títí wọn ò gbọ́, lòun ṣe èrè yẹ wọn. Ẹni tó bá wù wọ́n, wọn abẹ́rí ẹ̀ sógun, wọn àgbàyàwó oníyàwó, wọn àgbàlẹ̀ onílẹ̀. Kò sẹ́ni tó lè bá wọn wí, kò sẹ́ni tó lè yọ wọ́n lẹ́nu, kò sẹ́ni tó lè ní wọ́n rárá. Ọba bá lórí ohun gbogbo náà ni. Àwọn ìwà ìjàǹdùkú wà ń gbòòrò. Bẹ́ẹ̀ ni òun ni Ọlọ́run ṣe èrè yẹ wọn tó tà wọ́n sọ́wọ́ àwọn ìjọba tán fi ń control ayé wọn. Àṣírí ibẹ̀ nìyẹn o. So
bàbá yẹn ò lẹ́bi, wọn ò lẹ́bi nítorí pé ìjọba gangan ló yẹ kí wọ́n mọ ohun tó yẹ kán ṣe tí wọn ò ṣe. Ìjọba mọ ohun tó yẹ kó ṣe tí wọn ò ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá wò mí ẹ bá mi share fídíò yìí bẹ́ẹ̀ ṣe ń share ẹ̀ lórúkọ Jésù. Ojú tẹ́ fi wò mí ojú yẹn ò ní fọ́. Oore àgbà ìyanu Ọlọ́run máa ṣe fún yín kí ọdún yìí tó parí lórúkọ Jésù. Ẹ share fídíò ẹ kó lè yé àwọn èèyàn tí ò yé tí wọn ò lóye torí ẹlòmíì wọ́n wé traffic ni kò láròjinlẹ̀. Kì í ṣe pé bàbá yẹn ò fẹ́ gbégbésẹ̀ ṣùgbọ́n nígbà táwọn ìjọba ò fọwọ́ sí ńkọ́ ṣé wọ́n kàn déédéé kó bọ́ wọnú gbó wọ́n bẹ̀ sí pa àwọn èèyàn láì ṣe pé orílẹ̀-èdè wa ò lófin. Ẹ wo ẹja mọ́ tá à ń ṣe o, Olúwa yóò ràn wá lọ́wọ́, ìlú ìkòkòkò ní dàrú. Ohun tí Sunday Igboho ṣe yẹn ẹni tó bá ní inú ọdún sí olórí burúkú èèyàn ni o. Ohun tí Sunday Igboho ṣe yẹn bẹ́ẹ̀ ni bó ṣe ní ìtara fún ilẹ̀ Yorùbá yẹn ó dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìbáṣepọ̀ tó wà láàrin àwọn àti pírẹsidẹ́ǹtì náà fi ń ṣe gbogbo yẹn. Tó bá yẹ pé Gani Adams ló ṣerú ẹ̀ ni wọ́n ti yí lọ́wọ́, wọ́n á ti yẹ lọ́wọ́ wò, wọ́n á ti lò. Bàbá pírẹsidẹ́ǹtì gan ń wá ọ̀nà láti fìyà jẹ Gani Adams. Ṣùgbọ́n nítorí pé Gani Adams ṣe máa ṣírí yẹn ló fi dákẹ́. Tó fi ń wò pé òkè tó wá pé ó ká wọn lára wọn ó pè wọn so kì í ṣe fọ́ọ̀tì bàbá yẹn. Orúkọ mi ni Wòlíì Akẹ́jù Emmanuel láti ṣe ìṣòro òkè òmìnira. God bless you in Jesus name. Ẹ ṣé àfi.